الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa sallallahu alayhi wa sallam. A kí gbogbo ẹ̀yin olùtẹ́tísí wa lápọ̀nlé níbikíbi ní orílẹ̀-èdè àgbáńlá ayé wípé assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Ẹ káàbọ̀ sórí ètò wa Al-Istiqama. Abẹ́lọ́ nínú àánú rẹ̀ èyí tí àwa àti yín jọ ń gbọ́ tí a jọ ń sọ, Ọlọ́run má ṣe ní ìbàlẹ́jọ́ òkú fún wa lọ́jọ́ gbígbà kìyàmà. Ọlá àti tóbi Ọlọ́run, ọlá ìmọ̀ ìkú Ọlọ́run. Etí tẹ́ fi ń gbọ́ wa, Ọlọ́run má jẹ́ ó di ànáwó lé lérí. Ojú tí ẹ fi ń wò wá ń gbogbo ìgbà, Ọlọ́run má jẹ́ ó rí lédè yín, má jẹ́ tiwa náà rí lédè wa. Ọlá àti tóbi Ọlọ́run. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àdékè ọlá, ọba tó sọ wa dédé àsìkò tá a wà yìí nínú Ramadan. Inshallah Rahman, ntí a fi máa bára wa sọ̀rọ̀ lónìí, àkọlé ńlá kan ni tó ṣe pàtàkì púpọ̀. Àkọlé ńlá ni àkọlé yìí wọ́n fẹ́ sọ fún wa báwo ni gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa láyé, gbogbo ohun tí à ń rí pátá láyé tá a wà yìí, gbogbo ohun tọ́mọ ènìyàn tí à ń rí tí ń ṣẹlẹ̀ sí, báwo ló ti jẹ́. Àkọlé yìí bákan náà wọ́n fẹ́ sọ nípa ìgbà kìlọ̀ pé ká kìlọ̀ àwọn nǹkan kan fúnra ẹni tó bá tó dá ní ọ̀yọ́nú sí tọ́mọ èèyàn sì wù ní wa. Àkọlé bákan náà wọ́n fẹ́ sọ nípa wípé ànábì wa sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni. Àkọlé òun náà wà ní àkọlé náà jàmá. Òun náà ní nǹkan tí a pè ní ìwà apanirun márùn-ún, tàbí ká sọ yí pé ìwà márùn-ún tí máa kó parun bá ni. Ìwà márùn-ún tí máa kó parun bá ni. Ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n dákọ̀ àwọn ọ̀wà márùn-ún nínú odidi hadithi kan oṣù. Ọlọ́run ọba àlékè ọlá ó lè dákọ̀ àwọn ọ̀wà yìí lẹ́yọ kọ̀ọ̀kan láwọn ọ̀nà kan àbọ̀nà kejì nínú Al-Qur'anul Karim, tó jẹ́ yí pé kò ní fi àwọn ìjìyà ayé, ìjìyà tó lè ṣẹlẹ̀ síyàn láyé, Ọlọ́run ọba àlékè ọlá ò sọ síbẹ̀. Ṣùgbọ́n Ànábì sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n wá ṣàlàyé eléyìí fún wa nínú hadithi. Eléyìí ni nǹkan tí a fẹ́ kí gbogbo wa kájọ gbé ronú wò, ẹ jẹ́ kájọ yírí ẹ̀ wò. Kí ni ń ṣe wá, kí là ń ṣe? Ipa wo lèmi àti yín ìlànà ní àwùjọ wa àti tí ń ṣẹlẹ̀ láwùjọ wa? Torí pọ́lọ̀ ọba àlékè ọlá, ọba tí ò kì í ṣe bí ni, ọba dáadáa ni, ọba tó sì nífẹ̀ẹ́ wa ni. Àmọ́ pọ̀ nǹkan ṣẹlẹ̀, àwa pàdé ibi ni, aburú ni, kódà rẹ̀ tí ó máa ronú ẹ̀mí rẹ̀ wípé sọ́lọ́ sì nífẹ̀ẹ́ o. Allahu Akbar. Ìdí eléyìí ìlú jẹ́ ká wá wò yí pé a nídi káyẹ̀nà náà nǹkan yìí ká fi pera wa sí àkíyèsí tó lágbára, àkíyèsí tó gbọ̀ngbọ̀n. Torí pé Ọlọ́run ọba àlékè ọlá ó ti ó yíya nínú Al-Qur'anul Karim wípé ba'da a'udhu billahi minash shaytanir rajim inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ọlọ́run bá ní kí ọlá sọ fún àná ayé wípé inna Allaha la yughayyiru ma bi qawmin. Ọlọ́run bá ní kí ọlá ò ní ìṣiṣi dáadáa tí ń ṣe fáwọn kan, Ọlọ́run ní yí padà. Oore tọ́lọ́run bá ní kí ọlá ń fún àwọn kan, Ọlọ́run ní sọ́dà burú láíláí. Gbogbo dáadáa tọ́lọ́run bá ní kí ọlá ń ṣe fáwọn kan nínú àwọn ẹ̀dá ẹ̀, Ọlọ́run ní sọ pé òun ò ṣe má. Inna Allaha la yughayyiru ma bi qawmin. Ọlọ́run ò ní yí ìṣesí rẹ̀, ìbùkún, àlùbáríkà, ká lùkọ́gbó, ká takójó, ká ṣòwò, ká jèrè, ká pe Ọlọ́run ọba àlékè ọlọ́kọ́lọ́ wọn dáhùn. Gbogbo dáadáa yìí Ọlọ́run ní mú kúrò fáwọn ènìyàn hatta yughayyiru ma bi anfusihim, títí táwọn náà ó fi àwọn ọmọnìyàn
táwọn náà ó fi mú wàre tí wọ́n ń wù sọ́lọ́ tí wọ́n ó fi yí padà. Má ṣe Ọlọ́run tí wọ́n bá ti lè máa ṣe. Ọlọ́run ọba àlékè ọlá náà yóò wá yíwá àti dáadáa náà òun náà yí padà. Òun náà yí padà fún wa. Ẹ jẹ́ àwọn tí ń ṣẹlẹ̀ lágbàáyé lónìí. Tí wọ́n ẹ̀ṣẹ̀ bá bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ níwọ̀n. Yóò bẹ̀rẹ̀ níwọ̀n. Ẹ wo ọdún tí àwọn èèyàn ti ń fi ìnira kankan ọ̀sìn. Ẹ wo ọdún tí wọ́n ti ń fi nǹkan ìnira ńláńlá tí wọ́n ti fi nǹkan dábàá. Ṣùgbọ́n kálukú wò ó pé kò sí tọ́ka wọn. Aṣáwò yìí pé wọ́n practice. Nígbà tí wọ́n ẹ̀ṣẹ̀ lágbára ó di pé aburú ọmọnìyàn ló kù tí wọ́n fi máa kàn. Báyìí níwọ̀ ẹ̀ṣẹ̀ ṣe máa ń bọ̀ díẹ̀díẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá ó sọ fún wa nínú Al-Qur'anul Karim wípé a'udhu billahi minash shaytanir rajim ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. Ọlọ́run ọba àlékè ọlá ní wípé ظهر الفساد الفساد ìtumọ̀ tá a nídìí ń bẹ̀ torí ìtumọ̀ rẹ̀ pọ̀ òun náà ní irtikabul ma'asi ìmọ̀ ṣẹlọ́ ìmọ̀ hùwà ṣẹlọ́ ẹ̀gbọ́ ìmọ̀ yapa Ọlọ́run lórílẹ̀ ìmúwá ẹ̀ṣẹ̀ lọ́kùnkúndùn tó jẹ́ pé àwa nílẹ̀ kankan àfọkàntánmọ́ láwùjọ ẹni tí àwọn èèyàn gbà wípé yẹ ká tiẹ̀ gbà yí pé ẹni Ọlọ́run ni òun gan ti wá burú níyapa Ọlọ́run jẹ̀ǹtí ẹ̀ lérò yìí pé kìí ṣẹni Ọlọ́run lọ. ظهر الفساد في البر والبحر. Ọba àlékè ọlá ní wípé ìwà yapa Ọlọ́run ó kúrílẹ̀ ó kórí odò ó kún gbogbo bíkíbi bima kasabati aidi nas látara tí àwọn ènìyàn tí wọ́n ń ṣe níṣẹ́ kí ló dé tó fi jẹ́ pé ìwà ìyapa Ọlọ́run yìí ó wá gbáyé lọ ìwà ẹ̀ṣẹ̀ ìfaranẹ́rẹ́ ẹni ẹnìkan là ń rán lọ́yìí nínú gbogbo àgbáyé ń rán lọ́yìí kálukú ò lè jáde a lè ṣe bó ṣe wù wá a lè lọ mọ́sálásí nípa afẹ́ tó sìn kódà àti lọ Mákà fún umrah kọ̀sọ́nà lọ ẹ̀gbọ́ àti lọ sísí òjò ẹni odògan. Ọlọ́run bá ní kọ́lá ní pé bima kasabati aydihim gbogbo nǹkan rí tí ń ṣẹlẹ̀ sí yìí bima kasabati aydihim in tí ó fọwọ́ ara wọn ṣe ni. Ọlọ́run bá ní kọ́lá wá pè wá ṣàkíyèsí bíbá ìpè liyudhiqahum ba'da alladhi amilu díẹ̀ nínú nǹkan tí wọ́n ṣe náwó ẹ̀ṣẹ̀ kan lè tọ̀ wò ni. Allahu akbar. That means pé gbogbo nǹkan tá à ń ṣe àbí gbogbo tí ń ṣe wá láyé gbogbo wa tí ọ̀tẹ̀ wa lọ́rùn à ń gbélé mọ́pọ̀nlé olè ń jà gbogbo wa bú wa yìí ìwọ ọwọ́ wa ló bí gbogbo ẹ̀ tí nǹkan yìí náà fi ń ṣẹlẹ̀ sí wa. Ọlọ́run ní liyudhiqahum ba'da alladhi amilu ká lè bá a jẹ díẹ̀ nínú iṣẹ́ ọwọ́ wa làwọn aburú yìí fi ń ṣẹlẹ̀ sí wa. Allahu akbar. Torí pé inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ọlọ́run ọba àlékè ọlá kò ní pé wọn ò ṣe dáadáa mọ́ aburú tí bá sì ń bá mi kan náà ní mú kúrò àfi tẹ́yìn náà bá tó káwọ́ aburú ọwọ́ yín kúrò dáadáa tí ń bẹ lọ́wọ́ yín Ọlọ́run ní sọ́dá burú àfi títí tẹ́yìn náà bá tó sọ yín pé ẹ̀ ṣe dáadáa mọ́ tó jẹ́ pé wẹ́ẹ̀sì lẹ́fẹ̀ẹ́ mú kan. Tọ́ eléyìí ni bọ́lá ọba àlékè ọlá ṣe ń ṣe lérí àwọn ẹ̀dá ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam wọ́n á sọ nínú hadithi wípé hadithi yẹn ń bọ̀ bó ti ṣe ń bọ̀ ibi tá a ti nídìí láti mú torí àsìkò. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n kọjú sí àwọn sàhábà àwọn ọjọ́ kan wọ́n kọjú sí àwọn sahabatul kiram. Ànábì wa ní wípé ya ma'sharal muhajirin nígbà tá Ànábì dé Madina òun ni Ànábì wa kọjú sí pé mọ́ pẹ̀yìn al-muhajirun ẹ̀yin tẹ́ ẹ wá láti Mákà tẹ́ ẹ fi lé fọ̀nà yín lẹ̀ ẹ fẹ́ bí ẹ fi dúkìá lẹ̀ ẹ kúrò níbi tán àti ráyè jẹ́ kẹ́ ẹ ṣe tọ́lọ́ ẹ wá síbi tán ti ní kẹ́ ẹ ṣe tọ́lọ́. Kí ló dé tó jẹ́ gbé àwọn Ànábì sallallahu alaihi wasallam dojú ọ̀rọ̀ kan
tí ò bá wọn Ansar rí kí ló dé tí ò dákọ̀ wọn. aláwọ̀kọ́ khitabuhu náà Ànábì sallallahu alaihi wasallam tó dojú rẹ̀ kọ́ wọ́n yẹn khitabun li jami'i ummati Ànábì fi ń bá ògbó wa wí náà ni ṣùgbọ́n wọn ni Ànábì sallam bá wí lọ́jọ́ kan náà lọ́jọ́ yẹn àwọn Ànábì dojú ẹ̀ kọ́ ìdí tó fi dojú rẹ̀ kọ́ wọn ó ní pé àwọn ni wọ́n wà níwájú Ànábì sallallahu alaihi wasallam fi dhalika alwaqt níjọ́ yẹn àwọn ni wọ́n wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ẹni nìyẹn. ẹlẹ́ẹ̀kejì lima yaqa'u alayhim min mustamilati da'wati wa tarsikhiha fihim nítorí iṣẹ́ ìmọ̀rọ̀ Ọlọ́run létí gbọ́ àwọn èèyàn tó jẹ́ wípé àwọn ni wọ́n á kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní Madina torí àwọn wá láti Maka wọ́n ti gbà Islam wọ́n fẹ́ rọ́pọ̀ máwọn èèyàn kan tí wọ́n ti gbà Islam wọ́n fẹ́ rọ́pọ̀ máwọn èèyàn kan tẹ́sìn wọn ò tí ì múlẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbẹ̀ṣẹ̀. Ànábì sallallahu alaihi wasallam wá dojú ọ̀rọ̀ ọkọ̀ọ̀kọ̀ dojú rẹ̀ kọ́ mọ́ ìtànàbí wa dojú wọn kọ́ tó fi dojú rẹ̀ kọ́ mọ́ jọ yẹn iná la fẹ́ dojú rẹ̀ kọ́ra wa lónìí tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kejì tó fi jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam ó pe àwọn muhajirun ó ní pé ma yatawallawnahu min ba'dihi min al-wilayati ala al-muslimin torí wípé tánàbí sallallahu alaihi wasallam tí wọ́n bá lọ tán tàbí ayé ànábì àwọn lẹ́ni tí Ànábì sallam tí ó máa rán káàkiri torí bí abi tí wọ́n bọ́ sí ní Madina wọ́n ẹsẹ̀ lọ bá àwọn èèyàn kan ní tó jẹ́ pé ẹ̀sìn lè ní èyí wọn ṣùgbọ́n àwọn muhajirun Ànábì tí ń ṣàlàyé ẹ̀sìn fún ọ̀pọ̀ wọn ní Mẹ́kà fún odidi ọdún bíi 10 ní Ànábì sallallahu alaihi wasallam ní fi ń pè wọ́n sójú ọ̀nà tọ́lọ́ sirran ní jẹ́jẹ́ tọ́ Ànábì dojú ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn Ànábì sallallahu alaihi wasallam wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí sallallahu alaihi wasallam Ànábì ní ya ma'ashara al-muhajirin khisalun khamsun idha ibtulitum bihin Ànábì sallallahu alaihi wasallam ó bẹ̀rẹ̀ rẹ̀ ó ní mo pè ẹ̀yin muhajirun ìwà márùn kan bẹ ìwà márùn kan bẹ tó jẹ́ pé idha ibtulitum bihin tọ́lọ̀ ń bẹ iṣẹ́ àdánwò fún yín wa a'udhu billahi an tudrikuhun mo bá yín fi Ọlọ́run ọba àdìkẹ́ ọlá wá sọ wípé ìkankan náà wà márààrún yìí Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ jẹ́ kó tó rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam báwọn sọ àbí rẹ̀ wíjọ́ náà lọ sallallahu alaihi wasallam Ànábì ní àwọn àwà márùn kan òun máa ní tọ́lọ̀ ń bẹ èsì àdánwò fún yín ẹ̀jẹ̀ ọkọ̀ gbé wá ń bẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ó pe àwọn àwà márùn yìí ó pè wọ́n ní al-ibtila àdánwò ẹ̀wọ̀n tí Ànábì pè wọ́n ó pè ní àdánwò Allahu akbar àdánwò ní Ànábì pè Ànábì ní idha ibtulitum bihin tọ́lọ̀ ń bẹ lọ rẹ̀ fi ṣàdánwò fún yín wa a'udhu billahi an tudrikuhun mo fi Ọlọ́run ọba àdékẹ́ ọlá wá sọ Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ já sí kankan nù rẹ̀ ìkankan nù rẹ̀ ní kó sínú ẹ̀ Ànábì sọ bá fún wọn ó ṣàdúrà fáwọn sàbí ìjọ náà lọ ọwọ́ ẹsẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam Ànábì ní ìwà àkọ́kọ́ nù márùn tí Ànábì sallam sọ ò ní wípé lam tadhari al-fahishatu fi qawmin qattu hatta yu'linu biha illa fasha fihim at-ta'un wal awja' allati lam takun fi aslafihim alladhina madaw. Allahu akbar Allahu akbar sallallahu alaihi wasallam. Òjíṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ní wípé alákọ̀ọ́kọ́ tánàbí dákọ̀ náà wà márùn-ún Ànábì ní ìwà márùn kan bẹ ẹjẹ́ àtúnwí Ànábì ní ìwà márùn kan bẹ mo fi Ọlọ́run ọba àlè tí wọ́n bá yẹ fi kàdánwò fún yàn ẹ̀yin tẹ́ ń gbọ́ mi òjíṣẹ́ Ọlọ́run ní ìwà márùn kan bẹ tọ́lọ́ ń bá yẹ sàdánwò fẹ́ yàn àbí èmi náà wá ń fi Ọlọ́run wá sọ mo fi Ọlọ́run bẹ́ẹ̀
mo fàánù rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ní fi ṣàdánwò fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátá àti èmi tèmi náà ń sọ̀rọ̀. Kí ni àkọ́kọ́? Ànábì ní alákọ̀ọ́kọ́ rẹ̀ ní pé lam tadhhar fahisha fi qawmin qattun lam tadhhar fahisha fi qawmin qattun hatta yu'linu biha. Ànábì ní ìwà ṣìnà ìwà tẹ́mẹ̀kọ́ àwọn afáàjì ó yà pé fahisha ń bẹ̀ ń bá zina gbogbo ìwà tẹ́mẹ̀kọ́ tọ́lá Ànábì tún sọ ìmí náà nínú àwọn àwà yẹn inú jẹ́ àgbáyé pé yóò sọ́dún pẹ̀lú fahishati huna azina. Ànábì ní ìwà ṣìnà kò ní di tọrọ fọ́nkálé láwùjọ kan, kò ní di nǹkan tó gbòkè tó gbòdò láwùjọ àwọn kan hatta yu'linu biha tí wọ́n tún máa wá ṣe ní àṣeyẹngàn tí wọ́n tún máa fi proud. Ìwà ṣìnà wọ́n máa lọ mara wọn lẹ́gbẹ̀ẹ́ títì, wọ́n máa bára wọn sùn lọ́nà tí ó tọ́ ẹ gbọ́ gbogbo ọ̀nà tó pín sí táwa ní àmọ́ yẹn bí ṣe ń bẹ láwùjọ wa ń bẹ láwùjọ míì. Ànábì sallallahu alaihi wasallam ó ní pé lam tadhhar al-fahishatu fi qawmin qattun hatta yu'linu biha. Ìwà ṣìnà ìwà àgbèrè Allahu akbar ẹ̀ tó ti lọ́kọ lé ẹ̀wọ̀n gan òun náà ó sì tún lẹ́lómi ń ta ẹ̀ tó ti níyàwó lé òun náà tún lẹ́lómi ń ta. Ìwọ ọkùnrin Ọlọ́run bá ní kí ọlá fún ọ láǹfààní o lè fẹ́ méjì o lè fẹ́ mẹ́ta o lè fẹ́ mẹ́rin láàrin gbogbo wọn yìí kọ́ ọmọ wàhálà tí ọ wà tẹ Ọlọ́run ikú ló kù. Ìwọ obìnrin Ọlọ́run bá ní kí ọlá sọ abẹ́ rẹ pẹ̀lú ọkọ rẹ nìkan oṣù tí ó bá tẹ Ọlọ́run tó bá jẹ́ bí ọ̀nà kan àbọ̀nà kejì tí ó bá tẹ Ọlọ́run tí èsì sọ̀nà téèyàn lè yanjú tá a lè ṣẹ́kù rẹ̀. Ṣẹ̀ríà Ìsìláàmù tó fún ọ láyè wípé o lè fẹ̀hónú hàn pé ẹ gbọ́ ẹ bá ń sọ fọ́kọ yìí kọ́ yọ̀ǹda fún lọ fẹ́ lómi. Ètò fi wá jẹ́ pé omi Zaidu yóò máa dàpọ̀ mọ́ omi amúrù àtọ̀ Michael yóò wá máa dàpọ̀ mọ́ tó kùn jíwọ̀n. Ànábì sallallahu alaihi wasallam ó ní wà ṣìnà kò ní di ń tọ́fọ́ká láwùjọ kan tí wọ́n sì tún ṣe àṣehàn rẹ̀. Ẹ wá máa gbọ́ o bánabi ṣe ń sọ ìkànnà àwọn àwàyè bẹ́ẹ̀ ni ń sọ àwọn àjíyẹ bẹ́ẹ̀ ni ń sọ torí pé Ọlọ́run bá lékè ọlá nínú Al-Qur'an Al-Karim ó ti pọ̀ fún wa wípé a'udhu billahi minash shaitanir rajim wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. Ọlọ́run ní wala taqrabu Ọlọ́run ní ẹ má súnmọ́ sí súnmọ́ lọ́lọ́wọ́ bá lékè ọlá ló lò fún wa. Eléyìí ó dógóńgó kíkọ́ torí pé tí wọ́n bá ní kéèyàn má súnmọ́ nǹkan gbogbo nǹkan tó lè mú yàn jìn sínú rẹ̀ òní ti pọ̀ fún yàn torí pé ìmọ̀ súnmọ́ nǹkan kàrọ́ọ̀ì yar'a hawla al-ima ó dà gẹ́gẹ́ bí ìgbà tí adaranjẹ kan tí ń rọra méjì pákódò tí ń ra ń dẹran jẹ ń bẹ̀ yushiku an yarta'a fiha. Ó súnmọ́ kókó ní oko bí wọ́n àbàjẹ́ bá ti ń di pé èèyàn ń bẹ létí rẹ̀ fẹ́sífẹ́sí èèyàn jànú ẹgbẹ̀yìn ni. Ànábì sallallahu alaihi wasallam ó ní wá yóò ní wà lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n ṣe kéde o kán wá máa fi proud láàrin ara wọn kán máa fi yẹn kàn. Ànábì ní illa fasha fihi mut'una wal awja. Ànábì ní àrùn gbóná bú that means pé al-marad wal waba ààrẹ àti àwọn àdánwò ńlá àwọn pandemic epidemic. Ànábì ní yọ padà àwọn àrùn ńláńlá AIDS àtàwọn tó jùlọ tó ń bọ̀ bẹ́ẹ̀ bá fi sinẹ́ ṣe lẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ó ní wípé illa fasha fihi mut'un àwọn àrùn burúkú yóò kún àwùjọ wọn ni Ọlọ́run dá síbẹ̀. Ọ̀rọ̀ Ànábì rí bí àbí orí bẹ́ẹ̀ inshallah rahman a máa bá bọ̀ subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.